òwúrọ̀ lẹ́wà bàbá jálẹ̀ sàn yín bàbá àti mọ̀mọ́ ìbẹ́ta o òwúrọ̀ lẹ́wà bàbá jálẹ̀ sàn yín ùgbì kíta débí pẹ́dùn jíyọ̀ tí Látìfù rere ní ùgbà kí n bá ìrẹ̀lẹ̀ gbámọ́lì ṣàbí o tẹ̀rín tẹ̀yẹ ní o bẹ́ẹ̀ ni o òwúrọ̀ lẹ́wà bàbá àti mọ̀mọ́ ìbẹ́ta ọjọ́ alẹ́ yín á dára o ẹ̀yin tèmi ni ó kún yanra o adẹ̀kú dédé ìwòyí a kú bí ojú ọjọ́ ṣe rí èní á dára fún wa o a kú sí mi èní o ẹ̀yin tèmi orúkọ tèmi kò yí padà èmi olólùfẹ́ yín náà ni màmá ètò lédè èkìtì àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ èkìtì aya ọmọ èkìtì ègìrẹ́ òyìnlá kí ọba ọmọ tá a ṣe bí èmi eléègìrẹ́ amúra ìgbéraga kó àṣẹ Olódùmarè ni o ẹ̀yin tèmi ìròyìn tuntun òun ni mo tún mú wá fún yín o ìròyìn tuntun nípa àwọn olólùfẹ́ wa yìí Látìfù Adédìméjì àti Mobímpé ìyá àti bàbá ìbẹ́ta àwọn tí à ń pè ní Adédìmárùn àwọn ni mo tún mú ìròyìn tuntun wọn wá fún yín o mo mọ̀ wípé ẹ̀yin náà ẹ ti máa gbọ́ àmọ́ ó yẹ kí àwa náà ká tún bá wọn yọ̀ ká tún bá wọn jó ní orí ètò wa ètò lédè èkìtì nítorí pàtàkì nítorí ti ọmọ wa Mobímpé ọmọ olókè méjì takọtabo ọmọ ọwá ọmọ ẹkùn lèkìtì ẹ wò ẹ̀yin tèmi bí wọ́n ṣe fún Látìfù ní àmì ẹ̀yẹ ní tí àwọn olóyìnbó pè ní Best Indigenous Language West Africa bí wọ́n ṣe fún ní àmì ẹ̀yẹ yìí nìyẹn o ní àná ni wọ́n fún ní àmì ẹ̀yẹ yìí ìgbà tí Látìfù máa gba àmì ẹ̀yẹ yìí ó gbà á tọwọ́ tẹsẹ̀ inú rẹ̀ dùn ó dẹ̀ fi ẹ̀mí ìmoore hàn wípé àmì ẹ̀yẹ tó ń gbà yìí o ìyàwó òun lòun fẹ́ lọ gbà á fún ìyẹn ìyàwó òun Mobímpé tọ́lọ́run fi ọmọ mẹ́ta pàtàkì ìbẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí Ọlọ́run fi jí ìkíhun láti ara rẹ̀ tí ó dẹ̀ tì ń òun lẹ́yìn láti ṣe eré sinimá tí à ń pè ní Lísàbí yìí tí wọ́n ti torí ti bẹ́ẹ̀ tí wọ́n ti fún ní ẹ̀bùn òun ní òun lòun á lọ fún ní ẹ̀bùn yìí nílé inú rẹ̀ dùn ó dẹ̀ fi ẹ̀mí ìfẹ́ hàn sí gbogbo àwọn tó fún ní ẹ̀bùn yìí ó dẹ̀ tún fi ẹ̀mí ìfẹ́ hàn sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé tí ò bá sí àwọn kò sí òun ẹ wo ẹ̀yin tèmi ọkọ rere òun ni Látìfù o tí àwọn òbí tí wọ́n fi ń tọrọ fún àwọn ọmọ wọn òun ni Látìfù Adédìméjì o ẹ wo Mobímpé náà tún jẹ́ aya rere tó jẹ́ wípé ẹ̀yin náà mọ̀ pé àwa Èkìtì kò ń ṣe tẹnu dídán o a máa ní ìtẹríba fún ọkọ wa ó jẹ́ ọmọ onírẹ̀lẹ̀ ó dẹ̀ ní ọmọ tó jẹ́ tó ní ìtẹríba. tí ọmọ obìnrin tó bá wà ní ilé ọkọ bíi ti Adébímpé yìí tó ní irú ìwà tó nìyí irú àwọn nǹkan báyìí ni àwọn ọkọ wọn máa ń ṣe fún wọn ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún ẹ̀yin ọmọ tẹ́ ń bọ̀ lẹ́yìn o pàtàkì ẹ̀yin ọ̀dọ́ nínú ilé iṣẹ́ àwọn tí ẹ̀ ń ṣe orí ìtàgé tí à ń pè ní Nollywood òun la ní kí n sọ fún yín o ẹ wo ẹ̀yin tèmi láì fa ọ̀rọ̀ gùn gẹ́gẹ́ bí ìṣe mi mo fẹ́ gbé fọ́nrán yẹn sí ní díẹ̀ kékeré kí ẹ gbọ́ ọ̀rọ̀ tí Látìfù sọ nínú ibi tí wọ́n ti fún ní àmì ẹ̀yẹ yìí orí èèyàn awúdìde ni lẹ́yìn eléyìí ẹ̀yin tèmi ẹ jẹ́ ká kí wọn pé kú oríire ní comment section ẹ má ṣe gbàgbé o ẹ like ẹ comment ẹ share ẹ follow ẹ subscribe olúwa ṣe eléyìí tó da nínú iṣẹ́ yín o ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò lẹ́yìn màá gbé fọ́nrán yẹn sí báyìí ẹ bá wa wò ó ìhókun ìhànra ọmọdé ti dì sí o àdé àjẹ kan rá o. Lísàbí. Let's go. Guys. Thank you, Africa Magic. Thank you, NBCA. This is to that woman that would always tell me, go do it, you can get it. So this is for Adebimpe Oyebade Adedimeji. This is for that woman that just gave me my kings. Celebrate Adebimpe Oyebade for me. This award is dedicated to her. And to every of my crew members, director, and everybody, thank you so much. God bless you.